bọ̀ lágbọ́ ẹlòmíì tó rà á fi la torí ilé àbájá ní alábíà ìta bá lómi kábà kọrin ṣe àti disappoint ẹ̀ òun ló máa jáwé kankan sí méjì bẹ́ẹ̀ mọ́wọ́ tá a fi rà á fi la àbájá alábíà ogún wọ́n ṣe wọ́n kú ètí ẹ̀ lè wọ́n kú tọ́ba tí ẹ̀ jẹ́ tí ilẹ̀ náà nìkan ló kọrin bí ọkùnrin bá lọ ẹsẹ̀ kò jẹ́ tí ilẹ̀ náà ní aláwọ̀ ìyẹn máa bá òní dà tó bá kọrin bí òun gbé òun òfin ayé òde wọn kó akọrin náà fẹ́. Ọkùnrin bá lọ ẹsẹ̀ ògùn ẹ̀rọ ọmọ ẹ̀rọ ọ̀dọ́gbò. Bóyá Jíbọ́lá bàbá wá sílẹ̀. Bóyá kí ìkọrin pílẹ̀ yóò jí wọ́n lápá sọ́ọ̀nà. Ọmọ mi tírí náírà. Olú àkóso gbogbo rẹ̀. Sọ̀rọ̀ òun lábẹ́ fi hàn sí yí òun lè jáàmà. Òun lábẹ́ kí gbogbo èèyàn túmọ̀ dáadáa Jíbọ́lá. Ìwọ́n jókòó bí bàbá mi kan lọ́yẹ̀ kí n ṣe lónìí. Wàhálà ńláṣì sáàkiri 3 o'clock. Òun làwọn ṣe lísìn ẹ̀ lónìí. Òun làwọn lísìn fún. Òun làwọn gbọ́ bí díẹ̀ nínú ẹ̀. Kótó ní bá bẹ̀rẹ̀ sí nílò screen lórí gbogbo platform. Social media pátápátá ó tó aṣọ ọjọ́ mi long life and prosperity ìgbàdún ìṣẹ́jú kan ní Paso onífẹ́lẹ́ agbẹ́rẹ́ fáyé ògòdè ẹ̀mí pín Paso èmi jẹ́ ti Àlàmú àwọn ìdá. Ògòdè ẹbí pé lèmi jẹ́ tiẹ̀ tírítírí irú èmi bóyá kí n jókòó kí n kó sọ́gbẹ́dá kí n jẹ́ fìlà Paso kí n jókòó bàbá kí n kọ́ ní Alábí ṣùgbọ́n ètò Ìbàdàn tá a bá wí kankan sí méjì níbi ká tó lọ níbí ẹni fẹ́ nígbà. Ló jẹ́ ká fẹ́ kọrin ìṣẹ́jú mélòó kan múlẹ̀ lábàkà ní Àlàbí ẹni ọmọ tí ìrìn ní àtọ́ ọlọ́mọṣẹ́ motivation olódóore olódóore. Sórí bàbá wí kankan mi ẹ̀tọ́. Mo bára mi dúpẹ́ kan Paso. Mo bẹ́ẹ̀ dúpẹ́ Jíbọ́lá Paso ọ̀nà. Mo bẹ́ẹ̀ dúpẹ́ bàbá pẹ́ mi. Mo bẹ́ẹ̀ dúpẹ́ ọmọ ẹ̀rọ ànóbì. Omi fújì tuntun tó tara mi jáde wọlé lábàgà mi Àlàbí ẹ̀ṣọ́ ọlọ́. Ìṣègbè tíri ilẹ̀ ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ orin níkọ. Ìṣègbè tíri ilẹ̀ ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ orin níkọ. Bóyá ọdún kan, bóyá ọdún méjì, bóyá ọdún mẹ́ta, ó ti bẹ̀rẹ̀ ti pẹ́. Àwọn ìgbàsíkò tó làbàgà bá sí ojú wa. Ọlọ́run ní kó jọ́dọ̀ mi ìkúnlẹ̀ àgbàdá ẹ̀yìn àti jáde.
minimum ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta ìṣẹ́jú márùn-ún tó ti wà nínú iṣẹ́ orin fújì. Ọlọ́run sọ báàsì fún tóbi. Ọlọ́run tó wá ní kó jọ̀dọ̀ ní ìpínlẹ̀ àbọ̀ká aláàbò tí wọ́n ti jáde. Ṣùgbọ́n lọ́wọ́ rí inú mi ní aláàbí ọba àzùn. Ṣùgbọ́n lọ́wọ́ rí inú mi ní aláàbí ọba òbúráìtọ̀. Ṣíṣe ìfúnjì yóò máa lò. Èmi ò fẹ́ kó wálẹ̀, mi ò fẹ́ kó parun. Ọlọ́run wá ní ọ̀mí làbára àlàbí ajúwá. Tí máa sọ̀rọ̀ nínú oríta mi ò ká lábí. Ó ti pẹ́, ó ti pẹ́, ó ti pẹ́. Láti orí fújì tuntun, kò jáde ní fújì star. Ó ti pẹ́, every time, ní máa sọ̀rọ̀ nínú interview. Àwọn onípọ̀ ọ̀gbìn ojoojúmọ́ náà bàgàbà sí láàrin tuntun sípò ẹ̀yọ̀kan òtítọ́ wọ́n ti jáde kí ló wá ṣe fújì yàrá bílá àbáta. Ọlọ́run rí àníyàn mi ní bàtó. Ọlọ́run dẹ́ ọkàn ní òkúlé àbáta láàrin ìṣẹ̀lẹ̀ṣẹ̀ fújì. Ló jẹ́ kó jọ̀dọ̀ mi. Lọ́jọ́ àbójọ́ náà ni orin tí ilé ká aláàbò tí ìjáde síta dúró. Aláwọ̀ ẹ̀nù mi sáàtì ọkàn mi ní alábẹ̀. Lọ́jọ́ àbójọ́ náà mi ló gbà jáde aláàbẹ̀ láàbàtà. Ọlọ́run ti sọ pé àsìkò tó ní bá so. Ó lè má jọ́dọ̀ mi náà, mo jọ́dọ̀ ẹlòmíì. Ọlọ́run fẹ́ fi fújì kẹ́mi ní.